My name is Tesoma o, abẹ́rẹ́ olórin. Iye máa jágbá o, iye máa jágbá o, iye máa jágbá o, iye máa jágbá o, iye máa jágbá lùbọ́sà kò fi rò fọ́ iye máa jágbá o, 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 iye máa jágbá lùbọ́sà kò fi rò fọ́ iye máa jágbá o. Oh mi oh, iye mọ̀já òyò onílẹ̀ odò, iye mọ̀já jogún oṣó omiri gbásí ni ọ́ o, omi lẹ́yẹ owó dòye ni yèyé mi, ọ̀jẹ̀ tùjẹ́ pẹ́pẹ́yẹ ṣèbí lódò ló wà abiyamọ tí ń gbọmọ rẹ̀ là. Iye mọ̀já yèyé mi àṣàrẹ̀rẹ̀ gbọ́kọ̀ tó lámì lódò, ìwọ ni dági lọ́pọ́n ẹja ńlá tí yà á lumi, yeye odò àsàn gẹ̀rẹ̀ débi lẹ́gbẹ́ lámì. Ìwọ ló gbé pàǹtí mọ́mọ́ gbé dọ̀tí agbábí amọ̀lérí ọpọ́n téńté, iye mi lọ́tẹ́ ọlọ́tẹ̀rí sálẹ̀ odò, mo kì í ẹ́ lọ́nà bẹ̀rùn mo dálé. Iye máa jágbá o, iye máa jágbá o, iye máa jágbá o, iye máa jágbá o, iye máa jágbá lùbọ́sà kò fi rò fọ́ iye máa jágbá o. Iṣẹ́ aránkò gbọ́dọ̀ pakọ̀ òwì àgbọ̀n sálọmọ ó ràn, omi gbé mi àbẹ̀kẹ́ ẹja lónìí bú iṣẹ́ aràn ẹni. Ifá fún mi láyọ̀ màmá mi, iṣẹ́ oríran ẹ lò mí jẹ́, gírámà ẹ ló tẹ̀ nífà o, gbogbo ohun ọ̀pẹ̀lẹ̀ ó gbọ́ fàyànràn. Oyèdélé ní mọ́tàláyé ìyá mi òyìnbó nàánú, bí kú tilẹ̀ gágbé mi ó farò sílẹ̀ aláró ń rẹ̀ so. Yẹyẹ kú ni àyè ìyá òyọlẹ̀ àtúnrọ̀ mọ́ gbé, ọlọ́sùndé àbẹ̀kẹ́ omi gbẹ̀mí màá ló gbé sẹ́wọ̀n yọ. Ọmọ àṣàbà ni ìyá mi òyìnbó nàánú, rífánà ìjà ni wọ́n ń bọ́ láyé ìjọ òun ebodò wọ́yá ni. Àsàsìkò ló tó lórí sáfihàn pé ó nínú rẹ̀ kan, ó kù díẹ̀ kí yeye wàjà o, òrìṣà bá pé ó ní iṣẹ́ ọba kan. Nọ́ọ̀sì alábẹ́rẹ́ Ifá fún mi láyọ̀ ẹja lónìí bú, ṣebí general hospital ni wọ́n ti mú màmá wá sílé. Ìyá ò kọ̀rọ̀ sí Ifá lẹ́nu, kókó tí ọgbọ́n yìí sọ̀rọ̀ Ifá, omi níwòsàn tó yàrá yóò kó máa gbénu ilé mi máa jíṣẹ́ lọ. Ọlọ́sùndé àbẹ̀kẹ́ o, yèyé mo bá ẹyọ borí sẹ́jẹ́, ẹgbẹ́ yẹmi àbẹ̀kẹ́ o, ó ti jíṣẹ́ òun kò pa ẹ́ lára. Ọ̀yá Tọ́lá àjẹgbẹ̀mí, iye mọ̀já dé mi ládé, iye mọ̀já kọ́.